nínú nǹkan táwọn bandit béèrè fún lọ́ndà ṣẹ̀ríà tán béèrè yẹn wọ́n ní gbogbo ohun tí ń jẹ̀ràn western education kí wọ́n change ẹ̀ kan yí sílé kéwú bóyá ẹ̀ tí ìmọ̀ràn tẹ́ dá gbogbo ohun tí ń jẹ̀ràn kìrìsìtẹ́nì àti gbogbo ohun tí ń jẹ̀ràn tradition kí wọ́n pa gbogbo ẹ̀ rẹ́ gbogbo ohun tí ń jẹ̀ràn àwọn àfáà tán kéwú yẹn kí wọ́n gbé wọn sí ipò ìjọba kan àwọn àfáà sí gọ́ọ̀mẹ̀ntì ó yẹ báyẹn complicate ṣẹ̀ríà law bọ́mọ bá jalè ẹ gé lọ́wọ́ gbogbo ẹni tó bá wá ọ̀fẹ́ǹsì ikú àárín ọjà nìkan ti pa gbangba nìkan ti gé lórí mi ìrò pé mọ tán béèrè fún ó dàbí pé ẹ mọ nǹkan ẹ mọ ẹran tẹ ti dálẹ̀ Yorùbá ẹ má ṣe wèrè so. TGO ṣé TGO wà ń bẹ̀? TGO ẹjọ ẹ ṣí máìkì ń sà. àwọn ogun ò ní confidence mọ́. ok wọ́n ti drop fẹ́ràn mi. Hello, ẹ kálẹ́ o. ẹ kálẹ́ o. ẹ kálẹ́ Sheik. ẹ kú ètò níyà o. Ọlọ́run á gbà fún wa. àṣẹ. Ọlọ́run á gbà fún wa o. à ń dá yín lóhùn kí lè fẹ́ bá a sọ ṣèbí mùsùlùmí ní. Sheikh Habibullah Faizan àlejò ńlá la gbà ó alawife ẹ bá wọn sọ̀rọ̀. Ọlọ́run á pa yín lé o. ẹ ṣé thank you mo wà pẹ̀lú yín o. ẹ kálẹ́ ẹ kú ètò. ẹ ti sọ lẹ́ẹ̀mẹ́ta ẹ kú ètò sá àti gbọ́ ẹ ṣé ó yá. ṣé jà làwa jà ni àbí àjọ fẹ́ alawife wọ́n fẹ́ kẹ́ béèrè ni. ẹ jọ. ẹ ṣe sùúrù náà àkọ́kọ́ náà Yorùbá jọ ni wá mo ní ẹ ṣe sùúrù náà ẹ kọ́kọ́ ṣe sùúrù ẹlẹ́kọ̀ọ́ lẹ́ni tó ń bá yín sọ̀rọ̀ ẹlẹ́kọ̀ọ́ sì ni mo pè yín tá a jọ ń sọ̀rọ̀ yín náà so Yorùbá ni wá ẹ̀kọ́ sì ni wọ́n fi bí wa ẹ̀kọ́ ni wọ́n fi tọ́ wa ẹ̀kọ́ náà làwa náà fi ń ṣayé so tó bá dé pé ká jọ sọ̀rọ̀ ẹlẹ́kọ̀ọ́ ṣe ń gẹ́tì mi so ṣe rí àríyànjiyàn ilé ayé láti bá tiẹ̀ dájú tèmi lọ tèmi dájú tiẹ̀ lọ ilé ayé láti bá ṣe ń gẹ́tì mi so ẹ lè gbé nǹkan dání táwa ní àǹfààní níbẹ̀ ó possible kẹ́ máa ti gẹ́tì mi torí mo ṣe bẹ̀rẹ̀ náà ni so kájọ ṣàìgbọ́ra ẹni yé ilé ayé láti bá so kéde má yẹra wọn ayé láti bá Yorùbá tá a jọ ń sọ igan ó pọ̀ oríṣiríṣi so èmi lè sọ tèmi kẹ́ má gbọ́ mi yé ẹ̀yin lè sọ tiyín kémi náà má gbọ́ mi yé kí má gbọ́ yín yé tá a bá jọ farabalẹ̀ fúnra wa á jọ mọ̀ wípé ibì kan náà lájọ dojúkọ so ẹ béèrè àwọn ìbéèrè tẹ́ bá fẹ́ béèrè èyí tágbára mi bá ká níbẹ̀ máa dá yín lóhùn èyí tágbára mi ò bá ká àtúmújọ ọ̀dáhùn mo wà pẹ̀lú yín. ok topic ti wà lókè mùsùlùmí ni bandit so a fẹ́ bi yín question ẹ̀sìn Islam ṣé ẹ̀sìn àwọn bandit ni. ok now ṣé ìbéèrè yín náà nìyẹn. that's number one. ẹ ṣeun ṣé máa tó tẹ̀lé ra wọn àbí kí n máa dáwọn ẹ̀ lẹ́sẹẹsẹ. at a time sir. Alfaizun naam. inú mi dùn pé ẹ sọ̀rọ̀ dáadáa wọlé ká má wàá fìjà parí ẹ̀ gangan náà ní iṣu. ẹ náà kò ṣe tó fẹ́ fàjà. Alfaizun mo wà pẹ̀lú yín. àwa tí a wà níbí báyìí ni àwa ọmọ ọkọ Yorùbá tí a ò pe ẹnìkan sí nǹkan kan níjọ́ tí Islam ti wà ẹnìkan complain ẹ má gbọ́ ẹnìkan complain fún lórí Islam ẹwọ́jọ́ tó ti wà Islam ti wá di ẹ̀sìn mùjẹmùjẹ báyìí gbogbo ń tá a mọ̀ a ti mọ̀ gbogbo tí ò yé wa ti yé wa ń pa Islam
nígbà tó ti wá yé wa yín sìn Okay. á wàá tójú bọ gbogbo nǹkan nísìn á wàá jọ wò ó ẹ̀yin náà gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tábà wá fi sọ̀rọ̀ dáàrin kan à á mọ̀ bóyá ọmọ Yorùbá ni yín àbẹ́ kí n ṣe Yorùbá. Now Okay. ǹjẹ́ ẹ gbọ́ Ẹ pé ṣé. àwọn báńdíìtì ti béèrè fún tán fẹ́ pẹ̀lú àwọn ọmọ wa tán kó lọ́yọ̀ọ́? A rí díẹ̀ kà lórí ayélujára. A dẹ̀ rí díẹ̀ gbọ́ nínú ìròyìn. kí ni àwọn nǹkan tí wọ́n béèrè bàbá mi? Nínú tí ó kárí tèmi rí kà, òun ni pé wọ́n béèrè bóyá 1 billion. Àkọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì wọ́n béèrè 1 billion yẹn wọ́n ní tí wọ́n ò bá san bóyá àkáǹtì kan ní Benin Republic. lẹ́yìn yẹn ń kọ́ sà. Ẹlẹ́ẹ̀kejì ni tèmi rí gbọ́ ẹlẹ́ẹ̀kejì tí mo rí gbọ́ òun ni pé wọ́n ní wọ́n béèrè Helios 2. Ẹlẹ́ẹ̀kẹta mo gbọ́ pé wọ́n ní pé wọ́n tọwọ́ bọ ìwé òfin Ọ̀yọ́ State. So ó dàbí pé bíi 4 sí 5 ni but mo ní iye 3 nínú ẹ̀ báwọn bóyá kí n dúró ẹ lè ràn mí lọ́wọ́ ẹ̀ tó bá àti kù. 1 billion àti 1 billion àti Helios 2 ìtagbára citizen lásán lè ká ni torí ntẹ́yìn náà mọ̀ ní pé Ọlọ́run ṣàánú wa púpọ̀ ṣùgbọ́n wọ́n béèrè òfin ṣẹ̀ríà ní Ọ̀yọ́ State. Okay. òfin ṣẹ̀ríà tán wá béèrè yìí ẹ jẹ́ kí n kan tó wà lábẹ́ sí yín létí a wà mọ̀ lábẹ́ bẹ́ẹ̀ pé ṣé mùsùlùmí làwọn báńdíìtì yẹn àbí wọn kì í ṣe mùsùlùmí. Àkọ́kọ́ níjẹta àwọn báńdíìtì pè wọ́n ní gbogbo àwọn táwọn kó nínú church àtàwọn tán kó ní káyàmá pé wọ́n fẹ́ ṣe wàlímọ̀ kùràhán. Okay. Báńdíìtì fẹ́ ṣe wàlímọ̀tul kùràhán fún àwọn ọmọ gbogbo ọmọ tí wọ́n kó. tí wọ́n jí kó. Ẹ bá mi dìyẹn mú sẹ́gbẹ́ kan o. So Mo ń eléyìí gbádùn wá yín jáde dáadáa. òfin ọ̀hún rèé àkọ́kọ́ lábẹ́ legal system take over Ẹ sọ replace ní Yorùbá Nigeria ní ẹ máa gbọ́ o, ẹ kọ́kọ́ gbogbo. ẹni sùúrù ẹ jẹ́ nǹkan sí létí. ẹ máa kà máa sọ Yorùbá ẹ má wọrí. Legal system take over òfin ìjọba wọ́n fẹ́ àwọn náà fẹ́ máa darí ẹ̀. replace Nigeria constitution with Sharia law as the supreme legal system in Oyo State. òfin tí Allah àti Muhammed gbé wá òun ni a fẹ́ jẹ́ kó lékè òfin Nàìjíríà oníkan sì máa fi ṣèjọba lé wa lórí. Okay. Ẹlẹ́ẹ̀kejì moral policing. So ká máa tẹ̀lé mọ́ra tó yí Ànábì Muhammed gbé wá. Enforce strict Islamic dress code, public behaviour rules. Okay. wọ́n ní pé ká máa wọ jàlámíà ká lè máa lo kìmáàrù aṣọ àwọn mùsùlùmí ká lè máa wé láwà ní 10 yard. Okay. Number 3, education control. Okay. ìjọba máa kọ́ àwọn ọmọ wa kó jẹ́ ti ìtọ́ máa jẹ́ pé ó máa lè jẹ́ káwọn náà máa darí ẹ̀. Convert all schools to Islamic curriculum, ban Christian religion instruction and symbols. wọ́n ní Okay. ògbólé ẹ̀kọ́ ká ti gbogbo chemistry biology tá à ń kọ́ ká máa kọ́ àwọn ẹ̀kọ́ lé kéwú lúgà àti bàlágà tó bá ti dọ́jọ́ mọ́ kéwú. Number 4, punishment system. Introduce hudud punishment such as ampulation, stoning, wiping, and public execution for so-called offense. wọ́n ní ìdájọ́ ká máa fi ṣèdájọ́ Ẹ mọ̀ ìpànìyàn nǹkan tí Islam ẹ mọ̀ nǹkan ẹ dákun ẹjọ́ ẹ gbà mí láyè ìṣẹ́jú ẹ dákun ẹ ṣe sùúrù ẹ gbà mí láyè ìṣẹ́jú kan kí n kàn fi iṣẹ́ rí mo gbádùn gbogbo bẹ́ẹ̀ ṣe ń to àwọn ọ̀rọ̀ yẹn lẹ́sẹẹsẹ àmọ́ gẹ́gẹ́ bí àsìkò mi bá ní kí Ọlọ́run ó jẹ́ kájọ máa bẹ dáadáa ẹ jẹ́ ká máa mú un lẹ́sẹẹsẹ bó ṣe kan bó ṣe méjì ṣe ń gẹ̀tì mi ẹ jẹ́ àjọ gbé yẹ̀wò síra wọn èyí tó bá bá. Mo ń bọ̀ Sheikh Faizul. Gbogbo tí a kọ́kọ́ kà yìí nínú mẹ́fà ẹlò ẹjọ́ mute náà nínú mẹ́fẹ̀ẹ̀fà under Sharia law àkọ́kọ́ gbogbo ń tá a kọ́kọ́ kà yìí benefit Islam ni àbí kìí ṣe benefit Islam sà. Àkọ́kọ́ màá dáhùn ẹ jẹ́ kọ́kọ́ dáhùn àwọn ìbéèrè yẹn náà káwá wò pé ṣé ó benefit Islam ṣé ó benefit. Àkọ́kọ́ ni ẹ ṣáà ní sùúrù sà
àkọ́kọ́ tí àkọ́kọ́ ka mẹ́fà ní mẹ́ta la ṣì kà yẹn mẹ́ta tá a kọ tiẹ̀ kọ́